they don't have any content. Wọ́n ní any content kankan. All they just want to do is stick their stupid mouth on issue and just rant. Nothing else, nothing more. But wọ́n kì í ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ru ọ̀rọ̀ tí wọ́n sọ jáde kó lórí pé wọ́n sọ. Ẹ wo lórí burúkú bíi pé náà sìn. So Big Pé can come out now and tell us pé ẹ má gbé obìnrin jáde o. So BC náà Bẹ́pọ̀sí náà can come out now and say oh láti bọ́ ṣe gbé obìnrin jáde yẹn o. As in really? Wọ́n máa ń pa òwe kan Yorùbá ní wípé tí ara àwọ̀fà ọba ti yá wọ́n ní alákọ̀ọ́rí ẹ̀ ti gbéṣẹ́ ẹ̀dẹ́ nìyẹn tó bá jẹ́ pọ̀ mọ́ olówó ni wọ́n ní àti ẹ̀rọ́jú fatasẹ́nu kò tí ì pọ̀ṣù kan o kò ìpọ́sẹ̀ bíi mélòó kan sìn yín o tí ìhòòhò kété bọ́ síta gbogbo àwọn èèyàn wọ̀nyí ni wọ́n jáde tí wọ́n ṣe ṣòwò ó ṣe é sìn gbogbo wọn tó ń pariwo sìn ni wọ́n jáde tí wọ́n ṣe ṣòwò nígbà yẹn tí wọ́n ń pariwo ibùn gan lórí Adébíyìnpé yìí wọ́n fẹ́ ká máa play show wọn they want us to start playing their show tó ti ṣe sẹ́yìn gbà yẹn ká máa fi rán wọn létí èèyàn kan lọ sí wúlíṣì ń bẹ̀ yẹn tó gbé tó ní ará àdúgbò ó tún ti dé o ṣàṣù ẹ wo kíní kan òbò kété tó ń gbé tó fi hàn àwọn èèyàn ní wúlíṣì ń bẹ̀ yẹn and that same person now come out again telling us kò yẹ ká máa ṣe bẹ́ẹ̀ yẹn kò yẹ ká ṣe kíní kan bẹ́ẹ̀ yẹn ìwọ tó o bá lè support nígbà tí wọ́n gbé ìhòòhò kété jáde then I don't see reason why you should not support it now when ti ọ̀rọ̀ Kaola tó jáde sìn I don't see reason why you are now saying kò tó ń ṣe fún Kaola ò dáa àbí kí wọ́n máa ṣòwò ẹ̀ àbí kí wọ́n máa fi hàn àwọn èèyàn ọ̀rọ̀ kan máa pín káàkiri because gbogbo yín tẹ́ sọ̀rọ̀ yín sìn gbogbo yín lẹ péjọ kété nígbà yẹn tó jáde síta why are we like this Nigerians? Orí burúkú ló bá yín. Tí wọ́n máa jẹ́ òṣàkálà tó máa jẹ́ òṣòkòlù mo tún bọ́ tó rí burúkú lóṣì bíi pé aláṣọ òfò aláṣọ òṣì aláṣọ ọ̀yà aláṣọ ẹ̀sìn tó jẹ́ pé òun kankan ló kó wọṣọ ẹ̀sìn lórí Facebook yìí náà wọ́n sọ̀rọ̀ nípa Abilufos jọ̀sọ̀ náà nígbà tí wọ́n gbé òwò Abilufos fẹ́ gbé jáde nígbà yẹn ṣé kò wẹ̀ lára àwọn tó ń gbé òwò ẹ̀ jáde nígbà yẹn náà àbítorí pé mi play show ẹ̀ mọ́ ni mo kàn jẹ́ nìkan tó yẹ wípé I don't have that energy láti máa sọ pé mo ń lọ ń gé show èèyàn kan mo sì ní show bíi pé lọ́wọ́ tó ṣe nígbà yẹn fún Abilufos mo sì ní lọ́wọ́ tó ṣe fúngbà yẹn pé tó máa display owó ẹ̀kọ́ ṣe bọ́ọ̀lù ló ń gbogbo ẹ̀ káàkiri tó ń pín owó ẹ̀ lórí social media mo sì ní lọ́wọ́ mo sì ní ṣòwò tí Jókòtadé ṣe fún nígbà yẹn so ìwọ tó bá lè ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kí ló wá yàtọ̀ pẹ̀lú tó ṣe lọ́wọ́lọ́wọ́ nìsín because ọkùnrin kan ló record àwọn yẹn náà tó gbé síta okay Òkété náà sìn let's assume pé okay Òkété ló record rẹ̀ she send it to a man but ọkùnrin kan ló gbé jáde ọkùnrin kan ló gbé jáde so why tí ọkùnrin tó gbé jáde yẹn tẹ́ ẹ̀ bá wí nígbà tó gbé jáde yẹn nítorí pé nìyẹn ṣẹ̀yìn because you have personal vendetta with that person nígbà yẹn ẹ support yẹ orí yín ló mú o Ọlọ́run ti ṣe ń wo àdúrà yín ti gbà lórí ẹ̀ so kí wàá lọ ṣe pẹ̀lú Kaola sìn because ẹni tí òun àti Kaola jọ ń bára wọn jà ẹni yẹn náà ní personal vendetta pẹ̀lú Kaola ni ó dẹ̀ gbé jáde and people shared it so kí ni gbàgbọ́ tí ń gbà yẹn gbogbo yín wá ń jáde sìn ẹ̀ ń fò jáde ẹ̀kan ṣe dáadáa so you need to think properly before you stick your nose into it. Mo ń ka comment yín I can read your comment ó ṣe é sìn I can read your comment ẹ má sọ pé Dorcas own is different yes Dorcas own is different but at the same time mélòó mo yín ló bá ọ̀pọ̀ yẹn wí nígbà yẹn pé bó ṣe gbé jáde yẹn ò dáa sọ̀rọ̀ náà bá ọ̀pọ̀ yẹn wí náà
ẹ kàn bá wí díẹ̀ ni pé ọ̀dọ́ ṣé wọ́n bá wí tó ṣe fún yẹn ó wà òkè bẹ́ẹ̀ so it was okay nígbà yẹn bọ́ ṣe fún Dorcas but yẹn lè sọ fún Kaola ṣe kò wà òkè bẹ́ẹ̀ wọ́n sọ pé Kaola gbọ́kọ́lọ́kọ̀ náà Kaola ó gbọ́kọ́ àbúrò ẹ̀ ó tẹ̀lé ká àbúrò ẹ̀ ò tẹ̀ lọ́wọ́ nínú kinní rárá because wọ́n send kinní voice note àbí kinní tó ń gbé jáde fún mi tó ní pé àbúrò ẹ̀ jáde tábùrò sọ wípé òun ò mọ kankan nípa tí wọ́n send yẹn òun bó ṣe di ọwọ́ Saheed Shittu wá ìtẹ́yìn Nàìjíríà tó jẹ́ wípé ọ̀rọ̀ yín kébékébé ni òní ẹ máa já lọ báyìí o tó bá kìlọ̀ la ẹ tún já padà ẹ tún máa gbàgbé tẹ́ ẹ sọ yín lẹ́yìn ẹ gbọ́dọ̀ wò pé mo lè support kìíní rí o. àwọn ẹlẹ́lẹ́yà. ìgbà míì ó máa ń da kẹ́ má tiẹ̀ sọ̀rọ̀ rárá. kẹ́ shut the fuck up. kẹ́ shut the fuck up. ju pé kẹ́ ẹ sọ̀rọ̀ lọ because when you say something people will use your show tó ṣe sẹ́yìn they will use it to attack you. okay ẹ wo ti business mi let me show you that one. tó ti ẹ gbàgbé pa lórí burúkú Mrs. Sapa nìyẹn kàn fẹ́ pa owó tó lórí burúkú nìyẹn tiẹ̀ ti bàjẹ́ ó dà bísí náà jẹ́ kí n wá bísí jáde òun náà jáde láàárọ̀ ìyá mi tó wù nìyẹn tó ní pé wọ́n ṣe fún orin yìí ẹ wo bísí náà sọ̀rọ̀ pé ìjọsìn bẹ́ẹ̀ nìkan ò dáa. I need to do what I have to do. Bísí náà sọ bísí ní is not nice o kí ni sọ. wà bísí náà lọ sí high street yìí. tó lọ. wèrè gbogbo wèrè pọ̀ lórí ó lọ wúlé ó lọ ń display ẹ̀. bẹ́ẹ̀ ó ti gbà pé nígbà yẹn obìnrin ẹgbẹ́ ẹ̀ lóbìnrin yẹn lẹ́ni yẹn náà mi ò support Òkété o don't get me wrong o I'm not so mi ò lè láíláí support Dorcas láyéláyé over my dead body. ikú ló máa pa ẹ́. mo kàn fẹ́ kẹ́ ẹ gbé méjèèjì wo ni. orí burúkú ló máa jẹ́ tiẹ̀ kò ní dáa fáwọn fàdé ẹ̀ tó bá support mi ẹ̀yin olórí burúkú. kẹ́ ẹ yẹ̀ wò ó yẹ kí n máa support àwọn tó ń gbé kílókè mọ́ra náà tó ń gbé bọ̀bọ̀ tó fẹ́ gbé òwò àdúgbò jáde mo tó ń gbé fọ́tò ẹ̀ tó ń celebrate ẹ̀ ó yẹ kí n gbé sórí péjì mi ni kí n máa pépé dẹ̀ bẹ́ẹ̀ tí mi ò lè dá wọn ṣe dúró ní àtàbí fọ́ọ̀sì ń bára wa jà mi ò lè bá ṣe bá pọ̀ mọ́ mo rí pọ́n lórí burúkú èèyàn ni bẹ́ẹ̀ tí mi ò lè because what mo ti stand fún yẹn I will stand on that for the rest of my life.